mo wá láàárọ̀ yìí not to throw banter pé láti máa ní banter or throw banter or anything with anyone or not to trade words with anyone. Mo wá because I saw the show tí Lizzy Anjorin ṣe. Tọ́ ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó ti wọ̀rọ̀ báyìí bí Yinka TNT bí ó ṣe sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ gidi gan lórí ọ̀rọ̀ yìí. Ó ní wípé ó ní kó má wọ́rì pé gbogbo nǹkan tí ó sọ pé kí òun má ṣe mọ́ lòun ò ní ṣe o. Ó ní bí ó ṣe sọ wípé kóun delete gbogbo àwọn nǹkan tí àwọn jọ ṣe pọ̀, gbogbo ìṣepọ̀ tí òun pẹ̀lú rẹ̀ jọ ṣe, ìyẹn Lizzy Anjorin. Ó ní kó má wọ́rì pé òun á delete gbogbo ẹ̀, wọ́n á erase gbogbo ẹ̀ kúrò ní ọpọlọ òun. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. A ó máa play rẹ̀ fún yín nísìnyí. Ó ti yá. Lawal, mo wá láti wá clarify àwọn nǹkan kan tí ò yé mi. It's not to and after eléyìí mi rò pé mo fẹ́ ṣe any show mọ́. Mo wá láti wá clarify àwọn nǹkan kan tó sọ ń bẹ̀ ni, kò ń ṣe pé láti wá exchange words àbí láti wá máa sọ pé àjọ ń jà ilé ìsọtẹ́lẹ̀. You know I will never do that and I will never go that route with anybody. You know that. But having said that, àwọn nǹkan tó sọ tí mo fi pé ó lè dent gbogbo nǹkan tó sọ láti A to Z. Àwọn nǹkan tí mo fi pé ó lè dent image mi. Gbogbo àwọn nǹkan tó sọ kò kàn mí. You understand? Kò kàn mí. Àwọn nǹkan tó fẹ́ ó sọ, àwọn nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ ó sọ, gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ. But àwọn nǹkan tó sọ ń bẹ̀ tí mo fi pé ó lè dent image mi. Hello baba. Ẹ ṣe ń jí ni. Ẹ má worry, ẹ fún mi ní like 20 minutes máa pè yín padà. Ṣé gbọ́? Àwọn nǹkan tí mo fi pé ó lè dent image mi tó sọ ń bẹ̀. Àwọn ni mo fẹ́ make clarifications about. Not to exchange words with her, not to trade word with her, not to start àwọn méjì tí ń jà lóyá ẹjẹ́ àlọ́wọ́ Lizzy nǹkan tó sọ ẹjẹ́ ká wá I will never go that route with anybody. Number one tó sọ Lizzy gẹ́gẹ́ bó ṣe sọ and I'm saying it to you today pé everything around you at everything around you I'm staying away. Ọlọ́run gbọ́ pé tó bá tún ti rí mi with anything around you at all, anything tó bá wù ẹ́ ni kó ṣe fún mi. I am going to stay away as you have said, as you have indicated on your show, and it's going to happen. Number two, mo list àwọn kìíní yẹn lẹ̀. Unfortunately, mi ò ní lè delete àwọn nǹkan tó sọ pé kí n delete lórí page mi because I cannot, not that pé kò wù mí láti delete wọn, but mi ò ní lè trace wọn. So automatically ó yẹ kí Facebook ti delete ẹ because tó bá ti anything tí wọ́n bá ṣe after 30 days Facebook máa ń delete ẹ, so ó yẹ kí Facebook ti delete ẹ. So nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn, Facebook á delete ẹ fúnra ẹ torí mi mọ̀ bí mo ṣe lè trace ẹ. Number 3, ó ní mo ní nọ́mbà ẹ lọ́wọ́ mi ṣe pé ẹ. The same rule goes and apply to you. Ó ní nọ́mbà mi lọ́wọ́ before you came out láti ṣe show fún mi tó sọ nǹkan tó sọ. So gbogbo àwọn èèyàn believe pé ó ń ṣeré. You cannot irú eré wo nìyẹn? Ìwọ náà ní nọ́mbà mi, the same rule tí wo fi lè pè mí. Kí wá ní nǹkan tó tí wo fi ṣe orí tèmi ò fi ṣe orí tèmi fi láti pè ẹ́. Pé kí n tó pè ẹ́ kí n tó jáde fún ẹ. In tó ti lè mú wọ jáde fẹ́ mi tó ti sọ nǹkan tó sọ. Kò sí irú yẹn tó cover mi pé kí n pè ẹ́ pé kí ni? Mi ò lè pè ẹ́ now because ìwọ náà pè mí. And so dem wípé èmi àti ẹ sí ní talking time because ìgbà tí mo ti ṣe show tí mo pe daddy yín bọ́ síta tí mo ní àìjọ ẹ bá wa sọ fún Lizzy nǹkankan. You blocked me. Èmi náà dẹ̀ block àjọ block ara wa and we never had a sọ̀rọ̀ until bóyá ńgbà tí mo ṣe orin fún ọmọ ẹ Mọ́mí Adébímpé gan ló connect wa together. So now and after 30 connect wa together kò dé sí nǹkan tá sọ pé ju pé ẹ ṣé o dẹ̀ ṣàdúrà, and that was the last time I spoke to you. So èmi náà dẹ̀ ti sin talking times sọ̀rọ̀. So the same thing tí wo fi lè pè mí òun náà ni ò lè mẹ́mi náà pè ìwọ.
ìyẹn gbọ́ títà ó jókòó. Number 4, ó ní àwọn èèyàn kan ni wọ́n push mi kí n wá bọ́ síta wá ṣe show tí mo fi pọkọ ẹ̀. I'm not into that kind of thing. Lẹ́kìn wá sọ fún ẹ, mo place ẹ sí position tẹ́lẹ̀ débi pé kò sí ẹni tó lè sọ̀rọ̀ ẹ lójú mi láìda. Ẹni tó bá sọ̀rọ̀ ẹ lójú mi láìda, ó ti kàn mí láràn. Position tí mo place ẹ sí tẹ́lẹ̀ nìyẹn. Kò sí ẹni tó tiẹ̀ tún lè sọ̀rọ̀ ẹ. Mo mọ̀ pé àwọn tó jẹ́ olóríire kankan tọ́rọ̀ ti pa mí pọ̀ nípa ọ̀rọ̀ ẹ, ó ṣeé ṣe kó jáde kó ṣe show lórí nǹkan tó ṣe. Ẹni tó kò sí anybody tó bí da láti lè sọ̀rọ̀ ẹ ní ojú mi ní position tí mo place ẹ sí. Títí kọ̀rọ̀ bí iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, mo láwọn èèyàn tó níbi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó máa bú mi pé o ti láìkọ́ tí máa dúró tì wọ́n ni. So kò sẹ́ni tó ever wá push èmi pé kí n lọ ṣe show. Ṣé mi jẹ́ ọmọdé ni téèyàn máa remove control, téèyàn máa control pé lọ ṣe show, lọ ṣe kíní kan. Kò sẹ́ni tó bẹ́ẹ̀ láti sọ. Torí o ní àwọn èèyàn kan ló push mi nígbà yẹn. And please, o ní o fẹ́ balẹ̀, mo fẹ́ kó sọ nǹkan tí mo bá èmi tí n bá ti pè é rí sọ ọ̀rọ̀ èèyàn fún ẹ rí kí má jèrè ayé mi. Mo dẹ̀ fẹ́ kó o sọ gbogbo nǹkan tó o sọ pé mo lọ pe àwọn èèyàn kan wá béèrè lọ́wọ́ ẹ. I am not into that. I don't play those games. Mo ń play irú àwọn game bẹ́ẹ̀ yẹn. Ṣorí tí bá ń bá èèyàn sọ̀rọ̀ gan, mo mọ̀ débi pé mo mọ̀ nǹkan tó yẹ kí n máa sọ torí mi mọ̀ bóyá òun record mi one. Mo máa ń mọ̀ wípé nǹkan kan lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú láàrin èmi àti ẹ. Anybody tí n bá ń bá ṣe. So àwọn tó ní mo rán sí ẹ, tí bá rányàn sí ẹ, tí bá báyàn sọ̀rọ̀ lórí fóònù ẹ, rí àríkẹ́ni, mo dẹ̀ béèrè pé ń pa ilẹ̀ nígbà tí mo rò bí mo fẹ́ rà. Mi ìbáyàn kankan, mi ìrán èèyàn kankan sí ẹ pé ẹ lọ béèrè nǹkan lọ́wọ́ ẹ. Tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni, mo dọ̀bù díẹ̀, mo challenge Lizzy jọ torí Ọlọ́run, mo bẹ̀ nítorí Ọlọ́run, mo fi gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún ẹ láyé, mo fi bẹ̀, mo fẹ́ kó sọ síta. Má bò mí, má cover mi. Tó bá yẹ pé lóòótọ́ mo rán àwọn èèyàn sí ẹ kó wá béèrè kan lọ́wọ́ ẹ, má cover mi, má bò mí. Nǹkan kan tó dá mi lójú ni wípé gbogbo àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ ẹ láyé, ìjà ni mo bá wọn jà. Pé láyé ẹ fọmọ ilẹ̀ kí ló ṣe nǹkan kan. Then o dey mention nǹkan kan. O ní mi dẹ̀ fẹ́ gbàgbé kinní yẹn o. O láwọn kan ló fẹ́ destroy mi, kò sẹ́ni kankan tó fẹ́ destroy mi. Lórí bí kò sẹ́ni kankan tó push mi sí ẹ. Àwọn èèyàn ever push mi sí ẹ. Àwọn èèyàn tí ẹ lè ráyè push mi sí ẹ. Nítorí mi ò fi àyè yẹn sílẹ̀. Tó bá gbọ́ téèyàn bá wá bá ẹ, tó bá wá sọ̀rọ̀ sí ẹ, dídá náà máa sọ fún pé ó jáde lẹ́nu mi nípa ẹ. So tó bá ní anything otherwise, bóyá àwọn tí mo rán sí ẹ, bóyá àṣírí o, ó láṣírí mi kankan lọ́wọ́ bí mi ṣe láṣírí ẹ kankan lọ́wọ́ torí pé mi ì ṣàṣírí pamọ́ síbi kankan. Gbogbo bí tí mo rìn sí, mi ì bá bẹ̀ jẹ́, mi ì ṣe nǹkan tí ò da, mi ì hùwà mọ̀nàmọ̀nà ń bẹ̀. So tó bá ní anybody tó wá sọ fún ẹ pé mo sọ báyìí, wọ́n parọ́ ni o. Mi ì rányàn kankan sí ẹ rí o. Mi ì rányàn kankan sí ẹ rí. Mi ì rán èèyàn kankan sí ẹ rí pé kó wá béèrè kankan lọ́wọ́ ẹ. Mi ì plan anything against ẹ rí lẹ́yìn. Àní tó tún sọ wípé o invite mi, lóòótọ́ lo invite mi. Kódà o sọ débi pé ṣé kó rán dinner wear fún mi, mo ní kó má bọ̀dà. Ìyẹn ò dẹ̀ kí n ṣe big deal, mo fi yẹn sọ̀rọ̀ ni wípé tó bá jẹ́ pé mo jẹ́ alátẹnujẹ, bí mo ṣe busy tó, ó yẹ kí n tiraka, ó dẹ̀ wù mí kí n wá lóòótọ́. Ṣùgbọ́n torí nǹkan tí mo lọ ṣe ó pọ̀. Ìyẹn ò dẹ̀ kí n ṣe big deal, kò tiẹ̀ sọ̀rọ̀ nínú yẹn. Èmi ò kí n parọ́ Lizzy. I swear to God, I don't lie. Mi ò kí n parọ́. Ẹ̀yin èèyàn wa, tí ẹ bá wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ibi tí a wà yìí, a jẹ́ wípé ẹ ṣé gan ni torí wípé gbogbo nǹkan tí Yinka TNT sọ, kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí, kí lẹ̀yin rí sí fídíò yìí. Nǹkan tẹ́ bá lérò nípa fídíò yìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí o, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.